Africa Content TV. Now, let's walk over our Abuja. I want to do an Uwodo. Ndoba Jeno Sunday. Our new book, I'm not to Europe. I like this meeting. IG. Gbogbo àwọn olóyè ọlọ́pàá wà gbogbo lọ́kànrin gbàtà kí olú ọba dìde àní àfọ àwọn ẹ̀dá fún olóyè ọlọ́pàá owó 20,000 ní máa ń mú wá owó tó tó sì jẹ́ owó tó tó yóò wá sọ pé ẹ bá ń pèsè àdúrà tí ẹ ní àwọn èèyàn ká ẹ̀sìpẹ́kì yìí bá a bá pè òye àwọn káwa tí aláàjì sípèjì bá rí táyà káwa ní àdìẹ ẹ̀yìn ibi ọmọ ṣàdúrà àwọn ẹ̀yìn ọba ni mo fẹ́ jẹ ọba of Lagos ọba of Lagos ó ní ẹgbẹ́ mi sọ fọlọ́mù ìbí ọ̀wá kankan mi mọ̀ mo kó mi ní ọlọ́pàá lọ ìjọ ọ̀bẹ bàbá wa ń pariwo gbà náà bí wọ́n máa délé kó ọkọ̀ àgbà èmi ò pé kó kú òní kú àdékẹ́mi ọ̀la ti jókòó lórí àga rẹ̀ kí wọ́n ti pè mí náà délé kó èmi ò pé ó kú ẹni tó máa já lójú tu ọ̀rọ̀ yẹn bá a bá sọ a máa ṣàdúrà bẹ́ẹ̀ wọ́n wá ní ìjọ tí Tinubu wá wá náà wá ṣàdúrà yẹn Tinubu wá sọ bẹ́ẹ̀ ẹ sọ́ra yín bàbá àti etí lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ jọ bí yẹn ẹ bẹ́ẹ̀ pa ẹ̀yìn ọlọ́pàá ẹ kúrú à ó ní ìlànà tó lọ ẹ lọ sí ìgbọ́ mo ní mo fẹ́ jọba ní èmi ò gbogbo kú ọ̀sẹ̀ náà ní ilé kúkú. Inú ẹni ó sì lè sọ pé akínyolú òní ọlọ́ba jẹ wà láì ní Tinubu bá gbé ẹjọ́ rẹ̀ wòlé nìyẹn. Àwọn akéde sáré lọ́ba ó ṣe ikú rẹ̀ tàbí ṣàdúrà. Ọlọ́run sì ti ń gbà á. Àdúrà ń tẹ̀ gbà pọ̀ dáhùn yóò gbà délẹ̀. Ìwọ lọ́mọ àwọn tí kò bá jẹ lẹ́kọ̀ọ́ yìí o. Agbára sì wà lọ́wọ́ rẹ o. Ẹ bá la yín sọ ọ́. Àwa sọ bá a ti sọ̀rọ̀ yẹn tán. Aṣíwájú wa pè mí bí. Bàbá ẹ sọ fún akíndú nínú ẹ̀dúgbọ́ bá mi ní London. Ǹjọ́ kẹta akíndú lọ London. Àtọ̀mú ló ti wọ ẹ̀rù ìgbọ̀nà wáyé. Wọ́n lé ní oní wá pé bámu lọ́dọ̀ olóòtú parí èdè. Wọ́n máa dà fá. Wọ́n ní máa dà fá. Mo wá dá àwọn oṣù ti dà fá ní orí à. Ifá ti yàn lọ́dọ̀. Ifá ti mọ rí. Ìwọ̀n bá mú. Mo ti sọ fún ọ pé nínú àwọn ọ̀dà ilé ọ̀rọ̀ ọmọ ni wọ́n sọ sí títà lórí wa. Àwọn aláìlérò lórí, àwọn aláìkàn, àwọn afọ́fún dànù èyí. Mo ti bá lówe níjọ́ tí bàbá wa jáde àdéhùn à ń ṣe ìdáwó rẹ̀ onímọ̀sọ́ owó rẹ̀ lọ títí aṣíwájú náà wà wájú mi lọ́kàn rẹ̀ gbé. Mo ní bàbá èyí lọ́dọ̀ yẹn ẹ̀yìn òkú tẹ bá fi ẹsẹ̀ fúnlẹ̀ ní fún mi ẹ̀yìn ẹ̀kún tẹ kò yẹ o. Mo wá ní nǹkan kan gbogbo bọ̀ bọ́ bá gbogbo pé ẹ̀sìn dáadáa o. Mùsùlùmí kankan nílẹ̀ Yorùbá bí ọ̀sá ìjọba ní. Ààrẹ pírẹsidẹ́ntì Mùsùlùmí kankan láti jẹ Yorùbá ní.
gbogbo àwọn tí wọ́n ṣe lórí akéde wọn fi sí ìtọ́ba tọ́jọ́ ti bí alẹ́ ìbẹ̀rù ẹni tó ti bẹ ní dáàbò torí ẹ̀ pé fún láàbò pé tọ̀kọ̀ fún pé wọ́n fi rẹ̀ wá lẹ́kún ọ̀rẹ́ tí àwọn ọmọ onítọ̀ fún yóò bá yẹ ṣe yàn ẹ̀yẹ ṣe ẹ̀yìn àkókò ẹ̀yẹ ṣe yàn ẹni ọba ọkọ̀ kiri láàárọ̀ àkókò ọ̀tá ìlú bá yẹ ṣe yàn ẹ̀yin lẹ́yìn ọmọ sọ pé ẹ̀mẹ̀ máa jó lọ. Ṣé orin dáadáa nìyẹn? Lágbèrè Tinubu wọlé gbogbo Nàìjíríà. Ọwọ́ ajẹ́bi ti ń gbé gan-an ní òbí wọlé. Ẹ̀yà jọrọ owó dáadáa. Ẹ̀yà fẹ́ràn ara wa. Mo ń sọ nísìnyí pé àwọn olóṣèlú ti wá lọ́yọ̀ọ́ bí kí wọ́n dórí wọn pé kí wọ́n ṣe ní ti iye ẹjọ́ bá kù níbẹ̀. Ẹ̀jẹ̀ á máa mẹ́ni ọba kan. Ẹni ọba kan ní ẹja gbárùkù tì ọkẹ nìkan